Bàbá ní orúkọ Jésù. Ọlọ́run tó ní ayé tó ní ọ̀run, mo gbé yín ga. Ní pàtàkì lórí ayé gbogbo ènìyàn tó láǹfààní láti máa wò mí nílé lọ́wọ́. Lórúkọ Jésù Kristi, ò ní sí òkú ọmọ. Aburú ayé ò ní ṣẹlẹ̀ sí ọ. Ẹ̀ran ibi tí wọ́n rí sí ọ àbí tó fúnra rẹ̀ lágan kò ní ṣẹ mọ́ ọ lára. Ọfà ikú, ọfà àìsàn tí dágúnlẹ̀ kó jáde nínú ayé rẹ̀. Orí rẹ̀ ò ní gbàbọ̀dè. Láwọn àwọn tó máa wẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ lọ́sẹ̀ yìí, orúkọ ìwọ àti fámìlì rẹ̀ jáde níbẹ̀. Wọnú ògo lọ, kò ní yí padà. Jésù Kristi Olúwa wa, àmín. Mo kí gbogbo èyìnà lẹ́ẹ̀kan sí i tó ní àǹfààní láti máa wo ìwàásù yìí ní every Sunday like this. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí ìṣerere rẹ, Ọlọ́run á fi pamọ́ lójú ọ̀tá. Máa gbàdúrà kó o sì máa ṣọ́ra. Gbogbo ènìyàn tó ń wò mí, ìjọmọ̀ pé ó nídìí kan tí Sátánì ṣe ń gbógun tì ọ́. Láì sí ògo kò sí ogun. Láì sí ogun kò sí ògo. Ológo òun náà máa ń pè ní ológun. Àwọn tó ń là kọjá, Sátánì ti rí wípé tí ìránṣẹ́ yìí bá bẹ́tù, a máa ṣe yẹsàyẹsà fún nílé wa. Ẹ wo orútàn Jósẹ́fù. Jósẹ́fù ọmọ kékeré ni láàrin fámìlì rẹ̀. A bí tògótògó. Ǹjẹ́ mọ̀ pé àwọn fámìlì rẹ̀ ló ní ẹ lọ gbé ta? Bóyá ògo yẹn máa tàn. Àwọn tó ń gbógun tì ọ́ ó nídìí. Tó fi ń gbógun tì ọ́. Mo ti rántí stéètì kan. Gbogbo signboard mi náà ti wú lọ ńbẹ̀. Àwọn bánà wọ́n ti ká lọ. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó máa lékè. À á lè embrace kọ́ṣọ̀. Tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ gómìnà lónìí, ẹ̀sìn àjòjì náà ń gbé kárí. Ẹ̀sìn àjòjì náà ń gbé kárí. Wọ́n ní àwọn ẹ̀sìn láéláé. Bíbélì sì sọ, ó ní kí ẹnikẹ́ni kí ó má ṣe yá èrèkéré fún ara rẹ̀. Àwa yá èrèkéré fún ara wa. A máa tẹríba fún. A máa ná billions of naira. Look at what is happening in this country. Wọ́n pe àwọn kan ní pé culture and tourism. Owó tó ń ná síbẹ̀. Àwọn gírádẹ́tì tí òrìṣẹ́ wọn fi dá lé iṣẹ́ ilẹ̀. Kán fi ṣiṣẹ́, kán fi jẹun, ebi ń pa àwọn ènìyàn nígboro. Ní ẹ̀wọ̀n lọ́dọọdún, wọ́n á ṣe world aid káàkiri. Wọ́n á máa náwó sí orí aid. Àìsàn kan pani ju aid lọ, òun ni àìsàn ìróúnjẹjẹ. Ṣèbí tẹ́nìyàn bá ní aid àti ìpẹ́ láyé. Ẹni tí òróúnjẹjẹ ń kọ́, wọ́n ní bàbá máa ṣe lọ, á wà lẹ́yìn rẹ̀. Àwọn ènìyàn ń jìyà nígboro. Àwa tí àwọn ènìyàn lọ wá ń bá la máa ń rí àṣírí. Màmá kan wá bá mi nígbà díẹ̀ sẹ́yìn. Ó ní bàbá, ó ní ebi ń pa wọ́n. Ó ní ọjà òun ò lọ déédéé. Ó ní òun ò tiẹ̀ mọ̀ bóun ṣe ń ṣòwò. Iṣẹ́ wo lòun ṣe? Òun ló ń ta tẹ́ níwájú ilé. Òun ta tọ́mtọ́mù tàbí bisikíìtì kéékèèké. Iṣẹ́ wo lọkọ rẹ̀ ń ṣe? Ó lóun ṣe ń gbàdúrà kó ríṣẹ́. Ọmọ mélòó ló bí? Mo lọ́mọ mẹ́ta. Mo ní ayé wo ló wá ń ṣe ọ? Ṣebí nínú ọjà kéékèèké yẹn làwọn ọmọ ti ń jẹ, ayé kankan ò ṣe ọmọ. Kọ́ńtì ló fà. Máa lọ máa béèrè fún àánú Ọlọ́run. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó di ọwọ́ èmi àti rẹ̀. Torí àwọn olórí ò fẹ́ gbọ́ tiwa. Tá a bá sọ̀rọ̀ lórí atẹ́gùn, wọ́n lè nìkan lé wa kúrò lórí atẹ́gùn. Mo ti rí ìpínlẹ̀ kan tí gómìnà wọn nìkan lé mi kúrò lórí atẹ́gùn. Orí atẹ́gùn lẹ ti nìkan lé mi kúrò, wọn lè lé mi kúrò nílé ayé. Tẹ́ ẹ̀ bá dẹ̀gbà mí ní stéètì, màá dẹ̀ lọ stéètì mìíràn. Nínú ìwé Luke 10:10, ó ní ìlú tí ẹ bá wọ̀ tán bá ti gbà yín, ẹ bọ́ bàtà yẹn kúlẹ̀ síbẹ̀ kẹ́ kúrò níbẹ̀. Ní generation to come wọn, òun náà fi ṣeré. Jésù yóò gbàjọba láìpẹ́. Mo kí gbogbo èèyàn ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Ní pàtàkì ẹ̀yin tẹ́ wá sí program tá a ṣe ní ìlú Òṣogbo tá a ṣẹ̀ parí ní bí ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn. Ẹni bá wá yóò rí ohun tó ń ṣẹlẹ̀. Bàbá kan wá láti Amẹ́ríkà. Ó ní sà, ó ní you are the best. Mo ní Ọlọ́run ní the best. Àìmọye àwọn ènìyàn tó fún ní nọ́mbà láti ìlú òyìnbó tó ń pè. Bàbá yẹn láti ìlú òyìnbó ló ti wá. Àárín àwọn ènìyàn lolúwa ti pè jáde. That is the gift tí Ọlọ́run fún mi. Ìgbà wo ló dé láti ìlú òyìnbó? Ó ní last month. Ìyàwó rẹ̀ dà. Ó ló ti divorce òun gangan ní bẹ nídìí ọ̀rọ̀ rẹ̀. Ó ń gbọ̀n lórí ìdúró ni. Ó ní kò sọ́dọ̀ wòlíì tó ń dé. Ó ní òun náà ló wà nídìí ọ̀rọ̀. Àdúrà báyìí ló máa gbà. Àdúrà báyìí ló máa gbà. Ìyẹn náà ń pè ní iṣẹ́ ìránṣẹ́.
kì í ṣe pé ẹnìkan ló Olúwa lẹ́nìkan wà ń bí ó jẹ ráìsì lẹ́ni àìmọye ènìyàn ráìsì ló pamọ́ tẹ́nìyàn máa ń jẹ. ìyẹn ò ń ṣe ìran wòlíì. gbogbo ènìyàn tí ń gbọ́ mi àdúrà ni kó ṣáà máa gbà. má fi èké mọ́ ẹrù ẹ, má jẹ ewé àbí egbò. tí Sátánì bá ṣiṣẹ́ fún ọ ó máa ṣiṣẹ́ wàràwàrà ṣùgbọ́n at the end of the day ó máa backfire. Ọlọ́run nìkan ló wà forever, òun nìyanu rẹ̀ dúró láéláé. ewé tán fún àbí egbò yẹn go and throw it away. It won't work for you. It may work for you now ṣùgbọ́n lọ́jọ́ iwájú yóò bàjẹ́. Láàrán mi sí ọ tó bá fẹ́ ní ohun tó ní bá mi sọ àbó fẹ́ mọ ọ̀dọ̀ mi ní ìlú Iléṣà tó bá sọ pé ìwìkùn lórí òkè bàbá Àkàndá Jésù ló ń lọ sí. sórí iṣẹ́ ìránṣẹ́ tó bá nípa Sátánì máa gbógun tì. Ogun tó ń gbé tì mí bí mo ṣe ń bọ̀ sọ̀rọ̀ yìí ó ní agbára. Mo ti kan ṣọ́ọ̀ṣì tí mo ti lórí plot of land tó ń gbógun tì mí tán lé mi kúrò níbẹ̀ wípé authentic receipt mi ń kọ́ tó dẹ̀ jẹ́ pé community leader òun ló talẹ̀ fún mi. Mo láti 1 plot àti 4 plot àti 3 plot gbogbo ẹ̀ àti pánù àti igi mo bù yín. Tó bá jẹ́ pé Olúwa ló pè mí ó máa wáyè fún mi. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run mo máa sọ fún yín tẹ́ ẹ bá rìn káńtà nǹkan kan Sátánì rí nǹkan kan nínú iṣẹ́ ìránṣẹ́ yín òun náà fi ń gbógun. In particular bí mo ṣe sọ yálẹ́à tí Sátánì bá ti rí ológo wọ́n á máa gbógun tì. Ògo tó ní náà fi ń gbógun tì ọ́. Èèwọ̀ màmá ayé ń gbógun tì àwọn ọmọ rẹ̀. Ògo tán rí náà fi ń gbógun tì ọ́.